ọjọ́ tọrọ òkúté ikú àríwá àdẹ́tẹ́ àmì ànílé ìwòpọ̀ òkú tí ó fà owó ìlú wa ẹgbẹ́ ẹ̀dọ́ máa ọgbọ̀rọ̀ ìgbàgbọ́ ọjọ́ tọrọ òkúté ikú àríwá àdẹ́tẹ́ àwọn àríwá àdẹ́tẹ́ òṣì àríwá àdẹ́tẹ́ àìkú máa nínú ọ̀rọ̀ ọjọ́ gbọ́dọ̀ tán ọmọ nínú púpọ̀ olúwo létí ọ̀sà olúwo létí ọ̀sà lókè yìí èèyàn bá ilé kú sí lọ́dọ̀ mi. olúwo lẹ́kùn sí bọ́dí. bàbá mi dáadáa ọmọ ní púpọ̀ olórí ìfúnpọ̀rí fún. olúwo ilé ilé àwọn máa rí ilé àwọn máa rí ilé àwọn máa rí ojúde ẹyọkú àdìsáńdà ọkọ orin ni o ẹgbà wọlé ọgbẹ sí o olúwẹlẹ tí ọsà ó padà bọ fún tìrí ọmọ ní púpọ̀ olúwẹlẹ tí ọsà dàbí kankan alẹ o. Mani púpọ̀ ooo, mani púpọ̀ ooo. Olúwo létí ọ̀sán bá mi. Ọba máa pẹ́ ọ̀ṣọ́ àṣẹ. Ẹgbẹ́ ọ̀ṣọ́ ìgbàpẹ̀rún ọ̀pẹ̀rún. Ìgbàpẹ̀rún ìgbàpẹ̀rún. Ọ̀kìlọ̀ rẹ̀ fà. Ọ̀dẹ̀ pẹ̀rún òkúté. Àríwá àdẹ́tẹ́ àmì ànílé ìwòpọ̀ òkú tí ó fà owó ìlú wa ẹgbẹ́ ẹ̀dọ́ máa ọgbọ̀rọ̀ ìgbàgbọ́ ọjọ́ tọrọ òkúté àríwá àdẹ́tẹ́ àwọn àríwá àdẹ́tẹ́ òṣì àríwá àdẹ́tẹ́ àìkú máa nínú ọ̀rọ̀. Ọjọ́ gbọ́dọ̀ tán ọmọ nínú púpọ̀ olúwo létí ọ̀sà olóko dáná kú kalẹ̀ òní olóko dáná kú kalẹ̀ òní olóko dáná. Olóko dáná kú kalẹ̀ òní àtàwọn dáná. Ọ̀dọ́gbọ̀n ọ̀rọ̀ wa ilé àwọn wa wọlé ọlá wa wọlé ẹgbẹ́ fúnfún wa wọlé aláfíà wa wọlé ilé àwọn wọlé aláfíà wa wọlé. Ojú rẹ̀ mi tó ojú rẹ̀ mi tó.
Kábíyèsí ẹ bá wa dárúkọ yín fún àwọn ará lẹ́sà. Orúkọ tèmi ni Aishef Olúwo Anípúpọ̀ Ìlàdó Adébákin Ifátúnmiṣe Àrífáńlájogún Àtàndá. Kábíyèsí sá, kí ni à ń ṣe ń bíbá ilé ni àti pé báwo nínú yín ṣe dùn tó lè ní? Kódà téèyàn bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ nítorí wípé mo ti ń ṣe ọdún Ifá mi tèmi yìí ó tún dún yàtọ̀ tá a ti ń ṣe bọ̀ ti pẹ́. Ọdún Ifá ọdún gbogbo Orúmalẹ̀ òun là ń ṣe lénìí nílùú Ìjàgbá. Àwọn èèyàn pàtàkì lọ́balọ́ba níjòyè ní baálẹ̀ wọ́n wá yẹ mi sí. Inú mi dùn púpọ̀ lọ́wọ́ gbogbo wọn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà àtàwọn ẹbí mi, àwọn ìdílé Anípúpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àti ìdílé ìyá mi Ajénifújà. Mo dẹ̀ dúpẹ́ náà lọ́wọ́ ìyá mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó ṣẹ̀ mí lẹ̀ Àkànbí Adáfábí Ẹníwẹjú Anípúpọ̀ torí àwọn lọ́lọ́kọ̀ tuntun. Òwòyọmọ bá lọ́wọ́ bàbá kò máa wọn mọ́ kí Ifá bá ń fi eku ẹja kó bá ń fi sí wọn lẹ́nu kó bá ń pàṣìṣe wọn rẹ́ nítorí àwọn lọ́lọ́kọ̀ tuntun àgékù ọkọ wọn làwa ń lò. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé àwọn ìyàwó mi méjèèjì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá àti gbogbo ẹni tí mo lè dárúkọ àtàwọn tí mo lè dárúkọ tó ta bá ní ká máa dárúkọ àgbàsìkò. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Ifá ní kẹ́ni yiniyini ká bá lè rí ìmúrẹ́ gbà adíá fún Ọ̀rúnmìlà. Ó lọ dúpẹ́ orí àná lọ́wọ́ Elédùmarè ó máa gbore tí ń ṣoore tòní bọ̀ wálé. Mo dúpẹ́ o mo gbọ́rẹ́ bẹ́rù bá dúpẹ́ orí àná a máa gbà múrẹ́. Mo dúpẹ́ o mo gbọ́rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ifá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo gbarúmọlẹ̀ Àjìkọ̀tù gbarúmọlẹ̀ Àjìkòsì àti gbogbo àwọn èèyàn tó wá pátá láì dẹ́ni kọ̀ọ̀kan sí. Àtẹ̀ntí ó wà tó ránṣẹ́ mo dúpẹ́ àti lọ́wọ́ gbogbo àwọn tó jó ní bàárà wa náà. Kábíyèsí sá, ẹ bá wa súre fún àwọn olórí méjèèjì. In fact wọ́n ní tí ọkọ tó bá ń rí nǹkan rere ṣe tó ń ṣoríire tí nǹkan ẹ̀ lọ déédé aya rẹ̀ wà lọ́ọ̀dẹ ẹ̀ ni o ló fi ń rí nǹkan yẹn ṣe. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ìyàwó méjèèjì o látòrí Àjọkẹ́ Kàfàyátù ọmọ Làbàkẹ́ ọmọ wọn nílùú Mọdákẹ́kẹ́ aya Àtàndá. Kí Ifá kó máa bá mi ṣe àlékún ọgbọ́n àti òye àti agbára ẹ̀ kí nǹkan máa ṣe fún mi kájọ bára wa kalẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàwó mi kejì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ òun náà Ifáṣayọ̀ Àyìnkẹ́ Lovett torí kì í ṣe alárìífín kò rí ìyáálé ẹ̀fìn ọ̀nà tí yẹn bá tọ̀ tó bá ní ó ṣe ló ń ṣe. Mo
ojú ọmọ tó ní sùúrù tó dẹ̀ ní tẹríba fẹ́mi náà mo dúpẹ́ lọ́wọ́ òun náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì gbogbo wọn kífá kó jẹ́ kí àjọ bára wa kalẹ̀ kífá bá ń dá gbogbo àwọn ọmọ wọn sí kó tún bí sọmọ. Ifá ní kóríbórí jẹ pé ká má tètè yàn kú adé afọwọn yóò lọ rè ìṣọkọ rẹ tẹ wọn ní ẹbọ ni kó máa ṣe kóríbórí jẹ pé o ká má tètè yàn kú o kẹdàbẹdà jẹ pé o ká má ṣọ̀fọ̀ ara wa kájọ bára wa kẹlẹ Ifá ní kọkọ ó gbó káyà òkúta abẹ́wú lórí méjì kó máa ṣọkọ ara wọn adé amúkórì òòṣà ó lọ sóde ẹ̀mẹ̀rẹ̀ kórì ho arẹwẹyọ fún mi lọ́mọ kan gbé ṣeré Ifá tó fún wa lọ́mọ ìtòtí fún wa kí nǹkan máa ṣe wọ́n. bá a sọ bínú ìṣe dùn tó ní ọjọ́ ìní mà. inú mi dùn gan lọ́jọ́ tèmi torí pọ́dún fálà ń ṣe inú mi dùn gidi gan wípé ìlérí Ọlọ́run ló wá sí ìmúṣẹ nínú ayé mi látara àwọn ọmọ inú mi dùn. mo wá fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá síbí pátá àtọkùnrin ni àtobìnrin ni mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe àdúrà wọn àgbà mo wá tún sọ pé lágbára Elédùmarè gbogbo ẹni wá bí pátá kálukú á jèrè ọmọ torí ọ̀rọ̀ ọmọ kì í ṣe wàsà ọlọ́mọba wa báyọ̀ ṣe tí wọ́n bá ń jèrè kó lóye máa dúpẹ́ ni máa dúpẹ́ lọ́wọ́ ọgbọ́n tó ń bá mi ṣàjọyọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọ́n ṣe tóní kálukú náà dára lágbára Elédùmarè kò wà ní sọmọ kó wá tó wá ń du kálukú lọ́kàn Ifá ṣe fún Elédùmarè àṣẹ fún tó bá tún fi máa dọdún tó ń bọ̀ inú gbogbo wa tún dùn jù báyìí lọ lágbára Elédùmarè kò ṣe máa rí nìyí láàní wàrà wa ti nǹkan ò ní ṣadé bá kí àtàndà fún mi nǹkan ò ní ṣe Ifá tún mi ṣe àtàndà ọmọ Ajíboyè nígbòho ìtóyótán tó yọ kó ní yáyọ burúkú nǹkan ò ní ṣe lágbára Ọlọ́run ní wáàtí èmi ni ìyá tó dẹ̀jẹ̀ lé lórí mo ti mọ bẹ̀rẹ̀ mi ní mọ parí ẹ̀ ayé ò ní fi pa mí lẹ́kún wọn ò ní fi dá mi lára lágbára Elédùmarè wọn wà nígbèmí ní ẹlọ́wọ́ ẹ̀ ní ìsìn torí pé gbòó fáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọba tó fi ṣọ́ ẹ̀sán wa láti ọjọ́ tá a ti dá ọjọ́ yìí táyà wa ti wà lókè but at the end of the day mo dúpẹ́ lọ́wọ́ Ifá mo dúpẹ́ lọ́wọ́ orí mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo gbarúmọlẹ̀ tí ò dojú tì mí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá mo dúpẹ́ látòrí ẹgbẹ́ Jalamix Ladies Club mo dúpẹ́ lọ́wọ́ Pretty Mamas mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí mi láti ìlú Mọdákẹ́kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àbúrò mi àwọn ọ̀rẹ́ mi tó dúró tì mí ojú òní tì wọ́n ẹ ṣé mo dúpẹ́. ẹ bá wa wúre fún gbogbo àwọn tí wọ́n wá pátápátá. lágbára Ọlọ́run ọba Elédùmarè ànífọdún ilé iṣẹ́ àṣemọ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè lágbára ẹgbẹ́ ọ̀gá ògo ikú ò ní pa gbogbo àwọn tán bá wa ṣe ọdún yìí àrùn ò ní gbé wọn dè tó bá máa dààmú ọdún àtún máa jù báyìí lọ gbogbo wọn ilé wọn á kún sí ọ̀dẹ̀dẹ̀ wọn á kún sí wọ́n máa rí ṣe wọ́n máa rí ná wọ́n máa rí lò ojú òní ti gbogbo wọn pátápátá láti ilé toko. kí là ń ṣe níbí báyìí ní ẹni mà. à ń ṣe ọdún Ifá Èjìògbè nílé ọkọ mi Èjìògbè temple nílé ọkọ mi Ifá Anípúpọ̀. báwo ni inú yín ṣe dùn tó ní ọjọ́ ìní. inú mi dùn gan. I'm so happy because I've been experiencing other ones. I used to come, but this one, it was great. It was big, and I'm really happy because people left their own home, left their activities to come and celebrate my husband. Okay, gbogbo àwọn tí wọ́n wá ẹ bá wa pray fún gbogbo wọn kí wọ́n bá ilé wọn ní ayọ̀ àtàlàfíà. Mo gbàdúrà fún gbogbo àwọn tó wá bọ́n ṣe wá yẹn ní ayọ̀ àtàlàfíà tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló máa dé ilé gbogbo wọn láyọ̀ àtàlàfíà. orúkọ mi ni Ifájọbí Mákànjúọlá Ifádà ọba nílé Ifá olúawo Ifá gbogbo ìlú ọba ìdú gbogbo onífà ẹ̀rọ. ẹjọ sá kí ni a ṣe ń bíbá ilé ní sá. ó tí à ń ṣe ń bí ni tí wọ́n ń pè ní ọdún Ifá ayẹyẹ ọdún Ifá òun là ń ṣe ń bí lẹ́nu pè ní àjọ̀dún. ok ẹjọ sá báwo ni ẹni tó ń ṣe ọdún Ifá báwo ló ṣe jẹ́ sí yín sá. ẹni tó ń ṣe ọdún Ifá yìí jẹ́ ọmọlúwàbí ó jẹ́ oníwà pẹ̀lẹ́ ó jẹ́ èèyàn pàtàkì ó jẹ́ àbúrò mi ọmọ tó dáa ni. ẹ bá wa wúre fún gbogbo àwọn tó wá sí ibà ilé ìta. mo fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo àwọn tó wá síbí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pé wọ́n á délé wọn láyọ̀
wọn ò nílé lọ kú wọn ò ní kábàámọ̀ kan wá síbí àṣẹ iṣẹ́ mi gbogbo ẹni tó wá síbí ẹni tó ti kọ́lé akọ́ sí ẹni tó ti kọ́ akọ́ ẹni tó ti ní mọ́tò àní sí ẹni tó ti ní àní ẹni tó ti bí máa bí sí ẹni tí ò tí bí àbí àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lọ́la aláṣẹ Ọ̀rúnmìlà àṣẹ. ẹ ká sọ máa ẹjọ́ bá wa dá orúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni ìyáàfin Àmọ̀kẹ́ Olúfúnkẹ́ aya Anípúpọ̀. ẹjọ́ kí là ń ṣe bíbá ilé ni ma. à ń ṣọdún òrìṣà ń ṣọdún fún ọdún ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ la kó mọ́ra gbogbo ẹ̀ la ń ṣe lápapọ̀. ẹjọ́ báwo lẹ́yìn ṣe jẹ́ sí ẹni tó ń ṣènáwó lé. ọmọ mi ni ọmọ mi ló ń ṣọdún ló ń ṣọdún òrìṣà tó ń ṣọdún fá ó dẹ̀ bá ń lé ni kò ń ṣàwọ̀ṣe fún rárá ilé bàbá ẹ̀ òrìṣà tó ń ṣe ń lé bàbá ẹ̀ òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí iṣu sísun kìdẹ̀ ń wọ̀n bẹ́ẹ̀ pé jẹ́ nìyẹn. ẹ bá wúre fún gbogbo àwọn aráalé tí wọ́n wá àwọn ará tó wá síbi ìnáwó wa lé ní. Ifá kan ló sọ wípé èjèèjì ni mo gbé mi ò gbẹ́ nìkan àdúrà fojú oró ń rè sàlẹ̀ àbàtà ń lọ rè kàn rí kọsẹ̀ mọ́ ń bíbí aya ń gbé lọ́wọ́ o ọkọ̀ pọ̀ sẹ́yìn yíndínyíndín ti dín gbogbo ẹni tí ò rọmọ bí gbogbo pátápátá ló máa bímọ àbíró àgbọ̀n àtọwọ́ àlàbòsùn ẹṣin ọba a máa róko jẹ àdẹ ní fọdún ìṣàṣemọ bó ṣe rí nìyẹn. ó wá dá orúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni olórí Àyìnkẹ́ Adé PRO All Pretty Mama United We Stand. ẹjọ́ máa kí ni à ń ṣe bíbá ilé ni ma. à ń ṣe ọdún Ifá ọkọ president wa Ifáńlájogún Anípúpọ̀ àwọn alábá ṣe ọdún báyé máa wá lọ́dọọdún tàbá wá yẹ̀ wọ́n sí. báwo ni inú ṣe dùn tó pẹ́ wà bíbá ilé ni ma. inú mi dùn gan ni torí bí ọdún mẹ́rin la ti ń wá kẹgbẹ́jẹgbẹ́ yìí a dẹ̀ dúpẹ́ pé àtúká ọdọọdún náà là ń wá àwa la ń pè àwọn là ń bá àwọn náà dẹ̀ máa ṣe nígbànígbà àwa náà dẹ̀ máa wá nígbànígbà wọn ní kí wọ́n kọ́ni wá ṣàwátì. wá dá orúkọ yín fún àwọn aráalé sàn. orúkọ mi ni olóyè Ifáyẹmí Àyìndé Anípúpọ̀ tí mo jẹ́ olúwo gbogbo ìlú Aláàgbà Agége. ẹjọ́ kábíyèsí kí ni à ń ṣe bíbá ní ẹni sà. ọdún Ifá là ń ṣe adẹ̀ṣọdún Orúnmọlẹ̀. ẹjọ́ báwo lẹ ṣe jẹ́ sí ẹni tó ń ṣe nǹkan bílẹ̀ ní sà. ẹ̀gbọ́n ẹni tó ń ṣe ọdún Fálẹ́ni ni mo jẹ́. ẹ bá wa wúre fún gbogbo àwọn tí wọ́n wá síbí bíbá ilé ní sà. gbogbo àwọn tó wá síbí wọn ní délé bókú ọmọ wọn adélébárí àrìnàkórí ló máa jẹ́ fún wọn lágbára Elédùmarè nítorí Ifá ní ẹni fi tiẹ̀ ilẹ̀ gbọ́tẹ ní ẹlẹ́ni ọba Ọlọ́run ní bá gbọ́ ti ẹ dábàá mi lẹ́yìn tó ṣàlọ́ tó dé ìwòye nígbà fún wọn lóde ìwòye wọn ni ọgbọ́n nítorí ogun ǹjẹ́ mo jáde nílé o ojú mi ò tẹ́yìn ẹ̀bẹ̀ ni mò ń bẹ́rù máa lẹ̀ kíkú máa wọlé ikú ní wọlé tẹ̀lé kọ́kọ́ wa lágbára Elédùmarè ayọ̀ tẹ́ fi lé sí òun náà lè máa bá lé o bẹ́ẹ̀ ló ṣe máa rí. ẹ káàsán orúkọ mi ni olóyè Anípúpọ̀ Adékúnlé Fábíyì Ìṣúlẹ̀kan. ẹjọ́ sà kí là ń ṣe ní bíbá ilé ní sà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí ọdún Ifá ni à ń ṣe níbí ọdún Ifá ọdún Èṣù ọdún Ògún ọdún àwọn Ọ̀rúnmọlẹ̀ òun là ń ṣe bí. báwo ni tó ń ṣe ọdún Fálẹ́ ní báwo ló ṣe jẹ́ sí sà. ẹni tó ń ṣe ọdún Fáńbí ẹ̀gbọ́n mi ló jẹ́ ọ̀gá mi ló jẹ́ aṣíwájú mi ló jẹ́ ọmọ bàbá mi ọmọ ìyá mi ni. ẹ bá wúre fún gbogbo àwọn tí wọ́n wá sí bíbá ilé. lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo ẹni tó wá síbí lónìí ayọ̀ àtàlàáfíà tí wọ́n fi lé sí ni wọ́n máa bá lé padà. Ifá ní ajá kú ajá tẹnu sí mu náà adìẹ kó tẹsẹ̀ sí màrò kòtòkòtò ọ̀nà níṣó nípa àyò tó bá fún wọn nílé èrò ọdún pé a bù fún wọn nílé èrò ọdún jọ ọdún pé ọdún jọ ẹ̀là amọ́dún wa èṣù pé lágbára lọ́wọ́ Olódùmarè ọdún rẹ ló máa jọba gbogbo wa láyé a ní fọdún eléyìí ṣàṣemọ àṣe nígbà ire gbogbo á tó wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Olódùmarè bó ṣe máa rí nìyẹn.